mo ra orógbó mo wá mú orógbó yẹn mo ra oyin gan tí mo bá ti wá mú orógbó yẹn tí mo ti bó ìpa rẹ̀ mo fi ń kun oyin gan yẹn mò ń jẹ. ewé kí la fẹ́ wá ní ewé rere yẹn akọ la máa wá akọ yẹn fẹ́ dàbí pé onírú kẹrẹ báyìí sọ̀rọ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa àwọn kan á máa pòwe wọn ní káyé tẹ̀lé èèyàn ó sàn ju kí wọ́n padà lẹ́yìn èèyàn náà lágbára Ọlọ́run ayé ò ní padà lẹ́yìn wa kò ní padà lẹ́yìn kò ní padà lẹ́yìn mi o láwùláwà lápòtá ilẹ̀ ìbílẹ̀ ilẹ̀ àṣẹ gbogbo owó tẹ fi ń subscribe fún wa tẹ fi ń wo fídíò wa Ọlọ́run jẹ́ kó tán lọ́wọ́ yín o bó ṣe máa jẹ́ nìyẹn lágbára Ọlọ́run ní fọlápùtàn lágbára Ọlọ́run ẹ má bá a wo fídíò wa ẹ má bá a comment kẹ má bá a share kẹ sì má bá a like àdúpẹ́ lọ́wọ́ yín lórí àwọn nǹkan tí a ti mú wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ fún àǹfààní wa nítorí pé Bíbélì sọ fún wa pé gbogbo ohun tí Ọlọ́run dá dáradára nítorí ẹ̀ la ṣe wá wò pé àìsàn ti pọ̀jù nílùú àrùn ti pọ̀jù nílùú tọ́ba tẹ̀ máa pe bàbá ti Yàmíyù ti kú tọ́ba bàbá Sádíkù ti kú kí ló fà á àrùn tí ò tó nǹkan kan òun ló fà á ṣùgbọ́n àwọn èèyàn wa ọ̀ máa fẹ́ gba nǹkan tí ò bá la owó púpọ̀ lọ́tọ́ ti sọ gbà ẹlẹ́mú 300,000 wa ẹlẹ́mú 400,000 wa ọ̀ máa fẹ́ gbàgbọ́ pé ẹ lọ ṣe léyìí ẹ lè jẹ ewé yìí tẹ́ bá ti gbó papọ̀ ẹ ṣe báyìí ẹ fọtí sí tàbí kẹ́ ẹ pò mọ́ṣẹ́ tàbí kẹ́ ẹ gbé mu wọn ò ní fẹ́ gbàgbọ́ ẹ wo orú fọ́nrán wa tí ọ̀gá wa kan tí wọ́n interview mi kọjá lórí oògùn kan tí mo filẹ̀ tí mo gbà lọ́wọ́ bàbá mi Sheikh Asidik Ajani Ọlọ́runṣeyẹ Ìjúpàtì Salmon ẹkùn tí ń pẹkùn ẹgbẹ́ ẹ̀jẹ̀ kọ́lọ́run bá kó bá àtẹ̀wọ̀n sí afẹ́fẹ́ rẹ̀ tí mo fún àwọn èèyàn àtẹ̀lé tí mo sọ wípé ó ṣe àbílẹ̀ kẹta mi tó jẹ́ àbúrò mi gangan ọmọ ìyá mi bàbá mi ìdí yíyọ tí mo ní kán lọ ra òrí kí wọ́n gé kéékèèké kán yí mẹ́ẹ̀bà tútù kán fi jẹ ewédú kán máa jẹ́ bẹ̀ ní àárọ̀ wọ́n lè jẹ́ láàárọ̀ wọ́n lè jẹ́ lọ́sàn-án kán jẹ́ bẹ̀ bíyá bíi ọ̀sẹ̀ bíi mélòó kan wọ́n ò ní gbọ́ èrò ìdí yíyọ mọ́ adúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀yin tẹ́ ẹ mọ̀ọ́re ẹ̀yin tẹ́ ẹ ṣọwọ́ sí wa tó ní ẹnìkan wà ní ìlú òyìnbó tó bá ṣe máa fi fídíò yẹn máa ní káwò fídíò yẹn ẹnìkan wà ní ìlú òyìnbó ọ̀rẹ́ ẹ̀ ní díẹ̀ yọ ní Nàìjíríà mi báyìí ó bá pe ọ̀rẹ́ ẹ̀ pé òun wo fídíò kan lórí YouTube o ipe nǹkan bábábá ọ̀rẹ́ wa ni wo òun ti gba kámú fọlọ́run jàre tọ́lọ́run bá ṣe lòun gbà ibi tóun ti ná 200,000 tóun ti ná 300,000 wá ní kóun lọ rí 200 náà ní lọ́dún ọ̀wọ́ ló bí yọ ọ̀kẹ́rẹ́ má jẹjà kí ni mo fẹ́ fàyọ̀ ńbẹ̀ ni pé ọ̀rẹ́ yẹn ló wá padà pé ọ̀rẹ́ yẹn tó wà nílùú òyìnbó pé òun ti lọ subscribe sórí àkáǹtì ọ̀wọ́n ẹnìyẹn o ìdí òun tó yọ yẹn ó ti wọlé lórí orí 200 naira wà sórí ẹni tó ti ná bóyá bí almost 600,000 sọ̀rọ̀ rẹ̀ lórí pé akọ̀jẹ̀dì ń ṣe ìdí ẹ̀yọ ṣùgbọ́n àwo ò ní sọ wípé torí pé àwọn kan máa ń jẹ̀jà a ó máa filẹ̀ torí pé tó bá jẹ́ àǹfààní fún ọ tàbí tó bá ṣe àǹfààní fún ọ yóò lè ṣe àǹfààní fún ẹlòmíì torí ẹ̀ láti sọ pé kẹ́ ẹ má bá a pín fọ́nrán wa ẹ má bá a pín sọ́tún ẹ má bá a pín sósì ẹ pín síwájú ẹ sí sẹ́yìn tó bá ṣàǹfààní fún ọ yóò ṣàǹfààní fún ara ilé rẹ tó bá ṣàǹfààní fún ara ilé rẹ yóò ṣàǹfààní fún ẹbí rẹ tó bá ṣàǹfààní fún ẹbí rẹ yóò ṣàǹfààní fún àwọn ọ̀rẹ́ ọmọ rẹ lágbára Ọlọ́run ọba àìsàn tó máa ṣe wá tó máa dá agúnlẹ̀ àìsàn tó máa ṣe wá tí ò ní solution Ọlọ́run ò ní gbé bá wa lágbára Ọlọ́run bó ṣe máa jẹ́ nìyẹn kí ni nǹkan tí a mú wá fún wa lẹ́nu oògùn ikọ́ oògùn ikọ́ la mú wá lónìí oògùn ikọ́ tí ò ní wa ní nǹkan kan kákọ̀ bọ̀ sínú ìgbẹ́ ká ṣe ẹ̀yìn fún gan lára kan wá sọ pé àwọn asthma tàbí kan pé kinní kan ní ikọ́ tó máa àwùgbẹ́ tó máa jẹ́ kí tó bá ti wúwo máa gbẹ ni wọ́n máa wu ẹ̀jẹ̀ wú ẹ̀jẹ̀ jáde gbogbo ẹ̀ ló máa kí ọ ẹ jẹ́ kí n sáré torí pé nǹkan táwọn ò bá tí ì lò a ò ní sọ fẹ́ yàn nǹkan tá bá ti lò tá a ti rí ẹ̀rí ẹ̀ la máa sọ fún yàn nǹkan tó bá jẹ́ pé ṣe la rí a máa sọ fún wọn pé ṣe la rí o àti àṣọ kìíní yẹn pé kán lè mọ̀ ìwọ lọ ṣe ọ̀ṣẹ́ àṣọ pé kò mú o wá tí nọ́mbà bá wà bẹ̀rẹ̀ sọ pé ok dandan ni kò mú o wá iṣẹ́ la ní kẹ́ ẹ lọ ṣe torí pé ó lè jẹ́ àǹfààní fún wa kì í ṣe torí tàwa nìkan nítorí tàwọn ọmọ wa náà lágbára Ọlọ́run ọba ànírí wàhálà àti ìdààmú. nínú àwọn nǹkan tí àwọn bàbá wa tí wọ́n filẹ̀ fún wa tí wọ́n ń ṣe fún àwọn èèyàn nígbà ayé wọn tó ń jẹ́ fún wọn ṣùgbọ́n mo máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ̀sìn ló fẹ́ ba ayé jẹ́ ẹ̀sìn ló fẹ́ tútù wa ṣe ká má sọ pé ó ń ba tiwa jẹ́ nígbà míì ẹ wo oògùn ikọ́ yìí kò ná wa ní nǹkan kan
ká kọ̀bọ̀ sínú igbó kájà tó bá yẹ pé àbàtì ẹ̀rí ká lè fọ́wọ́n èèyàn ní owó pẹ́jọ ẹjọ́ mo nídìí nǹkan báyìí tẹ́ni yẹn bá jáde fún ènìyàn lówó kọ́kàn ẹ̀ kó ṣàdúrà fún ẹ ewé kí la fẹ́ wá ní ewé rere yẹn akọ la máa wá akọ yẹn fẹ́ dàbí pé onírú kẹrẹ báyìí sọ̀rọ̀ fọ́tò ẹ̀ lẹ̀ ń rí lójú fọ́nrán yẹn ewé rere akọ onírú kẹrẹ báyìí òun la máa já tábà ti já ewé yẹn àwa gbó ṣé ó yẹ yín bẹ́ẹ̀ àgbo ewé yẹn à ní gbórùkà yẹn mọ́ ewé yẹn la fẹ́ gbó àgbo ewé yẹn ẹlòmíì máa ń gun ṣùgbọ́n ká gbó ló dájú tábà ti wá àgbo ewé yẹn àwa fún omi rẹ̀ tábà ti fún omi rẹ̀ àá dà sínú oyin tábà ti domi rẹ̀ sínú oyin àti wá wó mi ọsàn wẹ́wẹ́ àti wá dà sí pẹ̀lú kí ẹni yẹn kó wá pò pọ̀ kó máa mú ní kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lọ́sàn-án kọ́ọ̀pù kan lálẹ́ ó bá tán kẹ́ni yẹn kó máa mú kọ́ọ̀pù kan láàárọ̀ kó mú kọ́ọ̀pù kan lọ́sàn-án kó mú kọ́ọ̀pù kan lálẹ́ ewé rere akọ tó nírú kẹrẹ tẹ́ ń wò lójú fọ́nrán yẹn tábà ti gbó bẹ́ẹ̀ àṣẹ ewé yẹn kúrò lára omi yẹn àmú ewé yẹn àádànù àwa mú omi yẹn àádà síbi kan àfi oyin sí àti wá fi ọsàn wẹ́wẹ́ sí àwa pò papọ̀ kẹ́ni yẹn máa mú ní kọ́ọ̀pù kan láàárọ̀ kó máa mú kọ́ọ̀pù kan lọ́sàn kó máa mú kọ́ọ̀pù kan lálẹ́ tó bá rí kó báyà ti tó bí ìjọ kẹta tẹ́wé yẹn bá ti tán kó tún lọ ṣe bẹ́ẹ̀ kó lágbára ọlọ́run máa mú kọ́ yẹn kó nínú ayé ẹ̀ ẹlẹ́ẹ̀kejì oògùn ikọ́ tá a mú wa ṣé ẹ rí oògùn ikọ́ ẹlẹ́ẹ̀kejì yìí àwọn bàbá wa kan ní ó fún wa ní oògùn ikọ́ yẹn nítorí pé nǹkan tí a bá mọ̀ tó jẹ́ nǹkan tiwa gọ́gọ́gọ́gọ́ a máa sọ fún wa pé nǹkan tiwa gọ́gọ́gọ́ lélẹ́yìí o ṣùgbọ́n nǹkan tí wọ́n bá fún wa tàbí lè tàbá rí lórí ẹ̀rọ ayélujára a sọ fún wa pé níṣe ni a rí àtẹ̀wà mú fídíò yẹn síta kẹ́ ẹ̀ lè fi rẹ́rìí dájú pé kì í ṣe pàrọ̀dà nílé ṣùgbọ́n a rí mo wá fẹ́ bẹ̀ wá ní ẹ̀bẹ̀ kan yìí pé ẹ jẹ́ ká dán wò nígbà tó ṣe pé bóyá ṣe ni a fẹ́ fi owó ṣe fídíò eléyìí tá a bá rí lórí ẹ̀rọ ayélujára àmú fídíò àṣù ẹ̀ fún wọn gbogbo wa lè mọ̀ pé ke eléyìí ṣe la rí o ṣe rí fídíò ti eléyìí tí mo rí yẹn nígbà tí mo wò ó dáadáa wọ́n sọ fún wa mẹ́ pé ó gbọ́ ikọ́ asthma ipò gbọ́ ikọ́ àwùgbẹ́ tó máa ń wú ẹ̀jẹ̀ lágbára Ọlọ́run àìsàn káìsàn kò ní ṣe wá lágbára Ọlọ́run ẹ gbọ́ síwájú ẹ wo fídíò yẹn. àǹfààní tí mo mú wá fún wa lónìí ò ní oògùn ikọ́ ewé tẹ́ ń wò lọ́wọ́ mi òun là ń pè ní ewé ọ̀mísìmísìn eléyìí táwa fẹ́ lò ó fún lónìí òun ni ikọ́ bó ṣe lè òkúkú kéèyàn máa wúkọ́ tó bóyá asthma ni tuberculosis ni gbogbo àwọn ikọ́ ọ̀fẹ́ ikọ́ ọ̀gbẹ́lẹ̀ ikọ́ gbogbo àwọn irúkọ́ tó lè òkúkú kéèyàn máa wú a máa ń fi ewé ọ̀mísìmísìn a máa fi ń ṣe ìwòsàn rẹ̀ ó ní ajáde mi ṣe jà yìí so miracle leaf nǹkan tá a nídìí pẹ̀lú ẹ̀ òun ni ewé ìyeyè yìí ìyeyè yìí kìí ṣe ewé rẹ̀ la fẹ́ lò èpo ara rẹ̀ lápá tá bá ti pa èpo ìyeyè yìí a kó sísàlẹ̀ ìkòkò tá a fẹ́ fi ṣe so a wá kó ewé ọ̀mísìmísì a wá kó lé lórí a wá wá òrí tá a mọ̀ sí tea butter a kó òrí yẹn a fi lé lórí ewé ìyeyè yìí èpo rẹ̀ la fẹ́ lò à ń pè ní hog plum leaf on la ń pè eléyìí miracle leaf and tea butter so you are going to boil the three together a ṣe mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ tó bá ti jinná dáadáa a wá sọ kalẹ̀ a máa yọ ọmọ ní kọ́ọ̀pù kan láàárọ̀ lọ́sàn-án lálẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run irúfẹ́ ikọ́ tó lè òkú kéèyàn máa wú yóò ní àlàáfíà lẹ́ẹ̀kan sí ewé ọ̀mísìmísìn àti èpo igi ìyeyè àtòrí a ṣe papọ̀ lágbo dáadáa so a wà máa mú. ẹ̀yin èèyàn wa dán wò báyìí òun ló bìyà ọ̀kẹ́rẹ́ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ nígbà tí wọ́n béèrè owó lọ́wọ́ wa tán ni ẹ jẹ́ ẹ lọ mú iye kan wá ẹlẹ́jọ́ kan ẹ ti jẹ́ ká dán wò náà ẹ jẹ́ ká dán wò tọ́ba ti wá dán wò ó lè má bá wọ lára mu kó bẹ́ẹ̀ lómi lára mu oògùn kọ́ mi tí èmi fún ara mi tèmi lò tó jẹ́ fún mi dáadáa lẹ́yìn torí pé mo ti rí oògùn tébílẹ̀tì mo lo àwọn oògùn oníke kò gbọ́ ṣùgbọ́n oògùn kọ́lé tí mo wá lò tó gbọ́ yìí ó yà mí lẹ́nu púpọ̀ kí ni nǹkan tí mo lò orógbó náà ní kí n lọ ra mo ra orógbó mo wá mú orógbó yẹn mo ra oyin gan tí mo bá ti wá mú orógbó yẹn tí mo ti bó ìpa rẹ̀ mo fi ń kun oyin gan yẹn mò ń jẹ láàrin ọjọ́ kan sọ́jọ́ kejì ikọ́ mi sì lọ lágbára Ọlọ́run gbogbo àìsàn tí ò gbóògùn kò ní bá ẹnì kankan wájà ikọ̀ òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà nìyẹn gbọ́ látàrọ ẹ má bá a comment ẹ má bá a share ẹ má bá a like kẹsì máa bá a pín fọ́nrán wa káàkiri iṣẹ́ mọ̀ pé káàbọ̀
ló ń múrí oníṣẹ́ yá. Ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn kí ló fẹ́ tó bá ń bẹ̀. Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.